májèlé kẹ̀ májèlé báwo èwo nù yín gangan ló tún gbé kiri báyìí pé ọba orin Saheed Osupa jẹ májèlé ni àhá kò mà rí bẹ́ẹ̀ o. Awuyewuye kan ló ti ń káàkiri orí ẹ̀rọ ayélujára nípa bí Saheed Osupa ò ṣe lè dìde kọrin mọ́ ọ̀pọ̀ ìgbà tó bá lọ ṣeré lóde àríyá fáwọn olólùfẹ́ rẹ̀ orí ìjókòó báyìí ló ti máa ń kọrin èyí tó sì mú kí ọ̀pọ̀ awuyewuye ó máa jẹ káàkiri nípa pé kí ló lè fa àìlera yìí gangan sára ọba orin Saheed Osupa. Ọ̀kan lára àwọn tó wá jẹ́ ọ̀rẹ́ tó sì ti fi ìgbà kan rí ṣiṣẹ́ lábẹ́ Saheed Osupa ti jáde láti wá tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ májèlé tó ti ń káàkiri nípa Saheed Osupa. Ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn kẹ́ ẹ wá gbọ́. Naija tẹlifíṣàn náà lẹ balẹ̀ sí tẹ́ tí ń wò mí tẹ́ tí ń gbọ́ mi ní dédé àsìkò yìí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ṣàlàáfíà làbá yín ọ̀dẹ̀ òdùbí tẹ́ ẹ bá ti wá subscribe tẹ́lẹ̀ ẹ máa tẹ subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí ẹ like kẹ́ comment kẹ́ sì máa share fídíò yìí lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Nínú àlàyé tí arákùnrin ọ̀hún ṣe ó ní àìfúnra ẹni nísinmi àti iṣẹ́ àṣekúdórógbó ló máa ń fa àìlera sí ara ọ̀pọ̀ àwọn gbajúmọ̀ òṣèré tíátà àti olórin. Ó ní pàápàá tá a bá ṣèwádìí dáadáa irú ikú tó pa Sisi Quadri àti Murphy Àfọlábí ó ní a rí dájú wípé àìfúnra ẹni nísinmi yìí gan-an ló máa ń ṣokùnfà àwọn underlying sickness míì tó máa ń padà jẹyọ lára wọn. Ó wá fi ìdí rẹ̀ múlẹ̀ pé ọba orin náà ti realize pé òun ní láti sinmi ó ní wọ́n sì ti ń gbé ìgbésẹ̀ láti rí i dájú wípé àwọn sinmi dáadáa kí ara wọn lè bọ̀ sípò padà. Ẹ jẹ́ a gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu arákùnrin ọ̀hún. Oríṣiríṣi ìṣẹ̀lá ń gbọ́ àwọn kan ní ọba oníjẹ poison ni wọ́n ní kò lè dúró kọrin mọ́ ó ní òkọrin ni kí lẹ fẹ́ sọ pa ilé sà. No it's like pé nǹkan tó ṣẹlẹ̀ sí Sunny Adé ń gbà yẹn ṣẹ́tẹ́ yẹn máa ń ṣiṣẹ́ Òṣùpá máa gba show from Monday láti gbà tí mo fi wà lọ́dọ̀ Òṣùpá yẹn a máa gba show láti Monday to Sunday. Monday yẹn sì yóò lè jẹ́ pé àwọn show kan wà tẹ́ pé àwọn fans ní wákíwálé ní Monday or Tuesday kó máa wá ṣe birthday surprise fún wa wá ṣeré fún wa tó bá di àti Wednesday yẹn wọ Sunday ó máa play ní. Kò sí sinmi rárá. á dẹ̀ dúró for how many hours ó lè jẹ́ bí kò dàbí àwọn hip hop tó ń gbé just one song and everything sí òun máa kọrin kí everybody for 8 hours or 9 hours. Straight. Continuously. Tó bá tún wá délé náà ṣẹ́gun tó bá tún sùn náà a máa rò pé tó bá dọ̀la òun fẹ́ ṣe record òun fẹ́ ṣe kíní kan a máa ro oríṣiríṣi ṣẹ́tígẹ́t no only the rest so that is the only thing mo dẹ̀ dúpẹ́ pé nǹkan tó náà ṣe lọ́wọ́ ń sìn nìyẹn ó ti ń rest. So gbogbo kò dẹ̀ sí nǹkan tó ṣe ju pé ó ní the rest lọ. So gbogbo ó jẹ poison ó jẹ kíní kan ìyẹn àwọn èèyàn kan fi. No kò sí nǹkan tó jọ. Nǹkan tó ṣẹlẹ̀ sí Sunny Adé ń gbà yẹn pé Sunny Adé wọn náà poison ẹ̀ ni ó dẹ̀ ń sọ ńgbà tó dé pé ara ń fẹ́ sinmi ni àgbà Sunny Adé ti ń rest ní ṣé nǹkan ṣẹlẹ̀ sí mọ́ ni. They need rest. Ẹni normal ẹ mọ̀ pé nǹkan tó ń pa àwọn òṣèré wa náà nìyẹn. Most people àwọn ní tíátà I'm into theatre industry nígbà tá a fi wà níbi tíátà yẹn tá a máa ń kọ story unlike a máa ṣiṣẹ́ òru. Bẹ́ẹ̀ni. Ṣẹ́gẹ̀t tá a bá fẹ́ kọ story a máa ní ẹ jẹ́ ká pàdé lóòótọ́ báyìí òru la máa ṣiṣẹ́ tá a bá ṣiṣẹ́ tán náà tá a bá jí lọ́sàn-án náà àtún ní ṣe kí ni àtún ní rest a máa ya fíìmù wọ òru ẹ̀gẹ́t àtún ní sùn ó lè jẹ́ pé ohun táwọn onítíátà ń sùn tó máa ń ṣiṣẹ́ lọ́wọ́ ó lè má ju 3 hours lọ. In a day. 3 hours yẹn wọ́n tó lọ kan lẹ̀kùn mọ́ director lórí àbí artist kan lórí bóyá wá ṣiṣẹ́ I can cite one example gbà tí mo fi ń ya agbófinró Ìjẹ̀ṣà ó ṣiṣẹ́ mọ́jú wọ bí 5 o'clock ó wá lóun fẹ́ lọ sùn ó ti rẹ̀ òun ó lọ sùn by 9 o'clock director mi jẹ́ nìkan tí ò kì í sùn òun ti jí ní 7 àkókò wá sùn ní 5 o'clock director ti jí ní 7 o'clock láàárọ̀ ó tún ní ká wọn jí everybody wọ́n lọ bá Ìjẹ̀ṣà nínú yàrá ní 9 o'clock ó sùn ní 5 wọ́n lọ jí ní 9. Ìgbà tí mo wọlé tí mo rí tí ó ṣe ń sùn yẹn àánú ẹ̀ ṣe mí gan pé ẹni yìí need rest náà pé èmi mo níṣẹ́ kí ni mo fẹ́ ṣe. Mo láti jí ó jí ó ní ṣiṣẹ́ ti yá ni mo ní orun wo lẹ̀ tí òun sùn ó yá wá ṣiṣẹ́ ó tún ṣiṣẹ́ yẹn di alẹ́ ọjọ́ kejì ni alẹ́ ọjọ́ yẹn náà
so gbogbo ẹni mo ń rò lọ́kọ̀ pé téèyàn bá wá ń ṣe báyìí báwo ni òsì ní tẹ́ẹ̀ ní ẹ̀tìyàn even gan in Nigeria of a thing tá a ṣe wáyé sí tó bá rẹ̀yàn mo ṣe wà bíbí nílùú yìí náà ń sìn téèyàn bá ti ṣe 8 hours wọ́n á sọ fẹ́ pé go and sleep go and rest tó bá lórí ń fún ẹ they will not give you paracetamol they will not give you anything go and drink water and sleep nǹkan tí doctor máa sọ fún ẹ nìyẹn we need rest oorun mélòó lè yàn sùn ní Nàìjíríà ẹ̀yin náà ẹ bá mi wò ó náà àwọn èèyàn close ní 5 o'clock kan tó délé ó di 10 o'clock àbí 11 o'clock wọ́n á tó bá wọn fẹ́ wẹ̀ àwọn fẹ́ jẹun àwọn fẹ́ ṣe ó di 12 o'clock wọ́n á tó jí ní 4 o'clock kí wọ́n á ṣe bẹ́ẹ̀ fún 4 years or 5 years báwo ló ṣe ní máa reduce age yàn attack máa wà náà for God's sake nǹkan tó ń ṣe àwọn òṣèré tíátà nìyẹn ẹ wo orú Murphy tó kú yẹn sì nobody care to know tó ẹgbẹ́ lóyìnbó ni wọ́n á gbé lọ sí kíní pé kí ló pa sódà láti fi kọ́ àwọn míì lọ́gbọ́n wípé nǹkan wọ́n á disclose ẹ̀ openly wípé nǹkan tó pẹ́ ní ilé lẹ́yìn o sódà lẹ́yìn yóò kẹ́ bá fọ́ sí kòtò yẹ o kí ló pa Yomi Ogunmọ́lá stress ni now stress tẹ́yà bá ti wà too stressful jù irú èyí tó kú ní ẹjọ́ mẹ́ta yìí náà ń sìn Sisi Quadri stress ni kò sí nǹkan kan ó ti stress ara ẹ̀ jù because wọ́n like iṣẹ́ tẹ̀yìn bá like wọ́n like iṣẹ́ gan passion la máa drive wọn. toru yẹn passion tán ní fúnṣẹ́ yẹn kẹ́ má fún wọn lówó gan wá ṣiṣẹ́ yẹn ẹtíkẹ́ẹ̀tì kẹ́tí mo sọ sí so tẹ́yìn bá ṣiṣẹ́ yẹn gbọ́dọ̀ wá fẹ́ràn ara ẹ̀ how many of them ló ti lọ check BPA last how many of them so that is it. Níbi báyìí sì tó bá ti pé 50 years wọ́n á ní kó lọ ṣe test kan pé bóyá o wà liable to have cancer in the next 5 years. Wọ́n á tún fún ẹ lówó ní o tó bá wá wọ́n á send invitation letter ṣe tó bá lọ wọ́n á tún fún ẹ ní 20 euro equivalent to almost 35,000 naira. Nigeria money. Wọ́n á ní kó wá ṣe test wípé bóyá o ti pé 50 pé bóyá o wà liable to have cancer in the nearest future. Wọ́n wá ṣe test yẹn fún ẹ báwo ló ṣe ń tọ̀ wọ́n á béèrè question yẹn lọ́wọ́ ẹ wọ́n á gbẹ̀jẹ̀ wọ́n á gba gbogbo everything wọ́n wá ṣe àwọn independent bodies ló ń ṣe àwọn NGOs àwọn ló ń ṣerú ẹ̀.